Cherry, our keypad warrior, Tamo Yiboko. Ẹ ká rọra o. What happened to Oriyomi Hamzat àti Ṣílẹ̀kùnọlá Naomi àti the school principal can happen to anybody. Ó lè ṣẹlẹ̀ sí ẹ. So stop talking like as if you are smarter or you are above and beyond any mistakes. Bí ẹni pé o ti gbọ́n ju mistake lọ. Gbogbo wa la mọ̀ pé good intention làwọn people yìí ní o. Gbogbo wa la mọ̀ wípé their aims was not to gather these children wípé kí wọ́n tẹ̀ wọ́n pa. Kí wọ́n fi kú wọn ṣe. Their aim was to make these children smile. And unfortunately, it has been happening. Wọ́n ti ń ṣe kò ń ṣọ̀rọ̀ 2, 3, 4, 5 years. Tán dẹ̀ ti ń succeed lórí ẹ̀. They are just victims of honest mistake. So kí á máa sọ fáwọn kan dáhùn sọ wípé kán jọ kán bá wa ṣàánú wọn wípé we are just being sentimental. It's I think it's a form of shallow reasoning, or probably you have something against Oriyomi Hamzat or Ṣílẹ̀kùnọlá himself. This is not being sentimental. This is just being human, showing empathy. I think ẹni tó rí ẹ bá pẹ́ ẹni tó bá ní làákàyè á mọ̀ wípé àti àwọn ọmọ tó kú àti òbí àwọn ọmọ tó ń ṣọ̀fọ̀ àti Alhaji Oriyomi Hamzat àti Ṣílẹ̀kùnọlá Naomi olórí fún rẹ̀ àti school principal gbogbo wọn ni victims of this event nǹkan tó ṣẹlẹ̀ yìí. They are all victims because tó bá mọ̀ pé bó ṣe máa ríre ni wọn ò ní kó èèyàn jọ. You are talking of proper planning. Ṣé ẹ̀yin Nigerians tó jẹ́ wípé tí mọ́tò epo bá ń lọ despite bí a ṣe sọ wípé petrol ó dangerous tó tí mọ́tò petrol bá sì ṣubú lulẹ̀ lẹ́ni Nigerians àwa la ṣòro control jù kí wọ́n lọ kó sójà 20 síbẹ̀ 100 soldiers síbẹ̀ àwọn Nigerians á lọ máa kó epo yẹn nígbà pé wọ́n ti rí àwọn tó ti ṣẹlẹ̀ sílẹ̀ ní tẹ́lẹ̀ rí tó jẹ́ wípé wọ́n jóná àwọn Nigerians á sì lọ wọn ní gbọ́ràn. Besides kí ló ṣe yín tẹ́ ẹ̀kan type rubbish ṣé ẹ ń ṣe lára máa yìí tẹ́lẹ̀ ni àbá rí nínú yín tẹ́ ẹ ti ṣèwà ìbàjẹ́ tán ti gbẹ́jọ́ yín lọ sọ́dọ̀ Oríyọmí tó jẹ́ wípé ẹjọ́ tó dá kò tẹ́ yín lọ́rùn tẹ́ wá bìlì pé bìlì pé this is the time láti gbógun tì. À ń sọ̀rọ̀ wípé wọ́n pe nǹkan ní 10 a.m. in the morning. Àwọn security personnel sign wọ́n máa dé láago 8 àárọ̀. The sad incident happened around 6:30 a.m. to 7 a.m. Even when the event has not even started. Ṣé Oriyomi ṣé carelessness Oriyomi ló fi ní kán lọ pé torí pé wọ́n tètè ṣí géètì torí pé wọ́n dúró kí event ṣẹlẹ̀ pé kí àwọn kan lọ máa ju ọmọ láti orí fẹ́ǹsì. How can you blame someone for that? Ṣé torí pé Oriyomi careless ló ṣe ní kán gbé ọmọ oṣù mẹ́ta ọmọ ọ̀sẹ̀ mẹ́ta wá sí ibi kíní ṣé ọmọ ọ̀sẹ̀ mẹ́ta ọmọ oṣù mẹ́ta fẹ́ wá gba scholarship yẹn ẹ̀yin tẹ́ sọ wípé wọ́n promise wọn ní scholarship ṣé ọmọ oṣù mẹ́ta ọmọ ọ̀sẹ̀ mẹ́ta fẹ́ wá gba 5,000 ní àbí báwo la ṣe ń reason báyìí. Oníkálukú kan sọ tiẹ̀ oníkálukú sọ tiẹ̀ bẹ̀rù Ọlọ́run náà ṣé nǹkan mi wà lórí ọ̀rọ̀ yìí ni is there anything? Ẹ rọra àti Naomi àti principal àti Oriyomi àti àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ sí àti àwọn tí ọ̀fọ̀ ṣẹ̀ they are all victims. Bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn this is not being sentimental this is being realistic. Kò dẹ̀ ń ṣẹjọ́ yín ẹ̀yin tí ìṣẹ̀lẹ̀ tí ò tí ìṣẹ̀lẹ̀ tí ò tí ìṣẹ̀lẹ̀ tẹ́ ti set ring light tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní bú governor tẹ́ ti ń bú minister for kíní kan tẹ́ ti ń bú woman yìí kíní social kíní yìí tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní bú tẹ́ ti ń drag wọn wípé we use sweep this under the floor they must be brought to book náà lẹ push lẹ fa gbogbo eléyìí ṣebí the following day ni wọ́n lọ tẹra wọn pa l'Abuja lórí pé wọ́n fẹ́ fún wọn ní ráìsì ọdún ṣe bọ́ síta kẹ wá máa gbé wọn ṣépè kẹ máa sọ wípé àwọn tó lọ pín ráìsì ọdún must be brought to book. Èyí tó ṣẹlẹ̀ ní Imo land ṣé Imo mi ìmọ̀ state yẹn àbí Onitsha àbí nǹkan bóyá Anambra bọ́ Onitsha ni mi ìmọ̀ ní Catholic Church tán ti lọ ń pín oúnjẹ ọdún fún àwọn èèyàn tán ti ara wọn pátá àdé ń wo evidence òkú wọn lórí social media ẹ̀yin Yorùbá tẹ́ gbógun ti Oriyomi tẹ́ bẹ̀rẹ̀ sí ní drag gbogbo ìjọba wípé bíi pé kán ṣàlọ́ mú Oriyomi àti Naomi kan bẹ́ orí wọn bọ́ síta náà kẹ́ni kọ́ lọ dáná sun church yẹn kẹ́ni kọ́ lọ arrest Catholic priest tó ń pín oúnjẹ. Is there anything we are not seeing about this thing? Kí ló ṣe wá? Ẹ ti ẹ̀ sọ̀rọ̀ bí èèyàn náà.
ọ̀tọ̀ lọ́gbọ́n orí, ọ̀tọ̀ ní ẹ̀kọ́ òwe. Ẹ̀kan táìpù bí ẹni wípé kìíní ẹja fọpọlọ sí. Ta ni nǹkan tó ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀ sí? Ta ni nǹkan tó ṣẹlẹ̀ yóò lè ṣe? Ọ̀pọ̀lọpọ̀ yín nínú yín tó bá dìgbà àwẹ̀ báyìí lẹ máa bọ́ sádùúgbò, lẹ máa pín gàrí, lẹ máa pín ráìsì fún àwọn less privilege. Ẹ̀dẹ̀ tí ń ṣe látọdún tí ò dẹ̀ bu yín lọ́wọ́. Bọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn Oríyọmí lọ́pọ̀lọpọ̀ òfin ní ṣe mọ́ báyìí tán fi wò wípé ìgboro ti le jù báyìí lọ. Ó dàbẹ́ ni pé crowd tọdún yìí àwọn ò nílé control. Èmi gan fúnra mi ti ń plan àti ṣe oúnjẹ àwẹ̀. Eléyìí tó ṣẹlẹ̀ ni mo fi wò wípé bóyá tí bá ṣe oúnjẹ àwẹ̀ bóyá àwọn èèyàn máa ti ọwọ́ ara wọn bojú náà àbí wọ́n máa tira wọn pa ni. Ṣé torí pé kì í ṣe ẹ̀yin ló ṣímọ́ lórí ẹ̀yin ló ṣẹlẹ̀ sí? Ẹ bá lè sọ̀rọ̀ àlàáfíà ìdákẹ́ náà. Ẹ̀dẹ́ Ìbàdàn Mèsì ọgọ̀. Ẹ jọ̀ọ́, ó dà ń pẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o. Ó dà ń pẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o. Oore ni Oríyọmí ṣe yín, oore ni Naomi fẹ́ ṣe yín o. Kò sí abiyamọ kan. Ẹni bá fẹ́ pa ọmọ ọlọ́mọ jẹ kò ní ṣe ní gbangba bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà mọ̀ good intention ló tán sọ à o. Ẹ jọ̀ọ́, ẹ dìde lórí ọ̀rọ̀ yìí, ẹ já bẹ ìjọba ni o. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ rú náà sí. Torí Yọmí bá ṣẹ̀yìn láyé ọ̀tọ̀ àbí tẹ́ ẹ bá ń ṣe lára ẹ̀ láyé ọ̀tọ̀. Ẹ ṣì sinmi náà. Ebe èèyàn alára ara ni gbogbo wa. Ẹ jọ̀ọ́ jàre. Ẹ má bínú, ẹ ti jẹ́ kí n máa wà emotional ni jàre. Ẹ jẹ́ ká jẹ́ kó rí wá pè. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ bá nírú Oríyọmí àbí Sílẹ̀kùn Ọlá àbí principal school yẹn kan nínú family yín, ṣé ẹ máa wá give away kiri ni? Gbogbo ayé ń ṣọdún nílé. Gbogbo ayé ń dúpẹ́ pé ẹ̀mí àwọn ó di December. Aláàánú olóore tó fẹ́ ṣe tọkàntọkàn. Wọ́n ní wọ́n gbé wọn lọ sí prison ní Agodi nìbàdàn. Alhaji Oriyomi Hamzat. Tá a bá tiẹ̀ jókòó rí. Ìgbà kan péré la báwọ́ rí níbi bẹ́ríà olóyè Sunday, níbi bẹ́ríà màmá wa, màmá Yorùbá, màmá olóyè Sunday Ìgbòho. Ìgbà yẹn la pàdé rí. Bí ìyá wa Naomi, sísítà mi dáadáa, ó ti fẹ́ ọba, àmọ́ máa pọ́n lé ni, àmọ́ àbúrò tèmi ni. Notwithstanding, humanity first. Bẹ́yàn ìbá tiẹ̀ jẹ́ Christian, ìbá tiẹ̀ jẹ́ Muslim, ìbá tiẹ̀ jẹ́ ẹnikẹ́ni, èèyàn ní gbogbo wa, ilé ayé dẹ̀ la wà. Why world so wicked? Kí lẹ fẹ́ fi kán ṣẹ̀wọ̀n, kí lẹ fẹ́ fi ṣe? Kí Ọlọ́run bá wa fi gbogbo ẹ̀yin tí ọmọ yín kú, kọ́lọ́run bá wa fi yín lọ́kàn balẹ̀, kọ́lọ́run bá wa rẹ̀ yín lẹ́kún, kò yí sí. Àmọ́ Alhaji Oriyomi Hamzat, Queen Naomi kọ́ ló pa àwọn ọmọ yín. Program tí mo ṣe mi like ẹ̀ ní tiẹ̀ wà ókè rárá. It's not normal. À ń pọ̀rọ̀ ìlówó máa ń láró nínú. Govt Ṣèyí Mákindé lóòótọ́ a sọ pé kẹfì olóṣèlú tó o, àmọ́ ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé o. Àwọn bàbá àwọn ọmọ yẹn àtàwọn ìyá ọmọ yẹn ló yẹ kó ṣẹ̀wọ̀n yẹn. Àwọn pẹ́rẹ́ǹtì wọn gangan ló yẹ kẹ́ fi sẹ́wọ̀n, kì í ṣe Oriyomi Hamzat, kì í ṣe Queen Naomi. Tí n bá sọ pé káwọn èèyàn wá gba oúnjẹ nílé mi, tó bá ti dẹnu géètì mi kan dúró, eléyìí tó bá fẹ́ fo fẹ́ǹsì, tó bá fi ẹsẹ̀ ya tán, tó fi ẹsẹ̀ ya gíláàsì àbó fi ya nǹkan tí mo fi ṣe security, kì í ṣẹ̀bi mi o. Tí àwọn yìí kò bá rò pé ebi ń pa àwọn aráàlú, ǹjẹ́ wọ́n lè náwó sí ọmọlàkejì wọn ṣá? Ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ kí gbogbo ìjọba kẹ́rù dáadáa. Ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ gbogbo ṣoreṣore báyìí? Ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ wa? Kò ní dáa fún dressing. Mo yìí máa ṣe prógrámù ìrẹ̀lẹ̀. Àwọn kan dunnú, àwọn kan ṣẹ̀wọ̀n, àwọn kan banújẹ́, àwọn kan kú. Ṣé bá ṣe fẹ́ máa lò gbé sí ayé lélẹ̀? Kò dáa o. Tàbá bọ́ ọmọ ẹni wíyẹ kó gbọ́. Wọ́n lọ́rọ̀ Queen Naomi. Àmọ́ kò tún wá ṣe nǹkan tí ò dáa. Pé òun fẹ́ bọ́ ọmọlàkejì. Ó lọ fà o, kò dẹ̀ dáa o, kò dáa o, Ọlọ́run gbọ́ kò dáa, kò dáa o, kò dáa o, kò dáa o, kò kọ̀ dáa ni. Mi ò ní sọ jù yẹn lọ, nǹkan tí ò dáa ò dáa o, kò dáa o, kò dáa, ajé kò dáa.
kò dáa o kó jẹ́ pé 1 second náà sùn nínú prison ẹ ti fojú olórí gúngì òun ló fà á tìlú ṣe ń le sí òun ló fà á tá a fi láàánú ara wa mọ́ kò tiẹ̀ jọ mí lójú ṣèbí májàsọ́lá akọni Oòduà ọmọ wọn nílùú Ìgbòho ṣèbọ̀ kúkú sọ pé kọ́ má jiyàn gbé mọ́ ni lọ́wọ́ tá a wà yìí kẹlẹ́rù gbẹ́rù ẹ̀ ni o mo sọ́ọ̀rì gan kẹlẹ́rù kó ṣe kí ni ó gbẹ́rù ẹ̀ wo mi ní sọ̀rọ̀ ìsìn ni àbọ́jọ́ wájú tí n bá réyàn lẹ́nu géètì mi tó wá tọrọ nǹkan màá ní kàn fẹ́ gba nà pa ni àbí kí n kàn rí ẹ lásán kó náà nídìí ẹ̀pù mo lè ní kàn fẹ́ gba nà ẹ pa wo tó bá ti jẹ́ pé kàn ṣoore fún tálákà ló mọ́ máa múyàn lọ sẹ́wọ̀n kò sí wèrè ẹ fi rán gbogbo ayé ló kọ ọ̀dájú ni everybody náà ti máa learn lesson báyìí pé so to help you is problem kò sí wèrè o kò sí wèrè ó ti lọ bẹ́ẹ̀ ọlọ́run kò tiẹ̀ sí nǹkan tí mo fẹ́ sọ mọ́ ó ti lọ bẹ́ẹ̀. mi ò rò pé bí tí mo máa bára mi lélẹ̀ ní 2024 ọdún dẹ́gbà. Jésù mi ọ́! Gbogbo èèyàn tí mo mọ̀ ní Nàìjíríà ni mo ti bẹ̀. Tí ìpàdé tí wọ́n ní látòkè wá ní. Bí mo tọ́ látòkè wá ní. Mi ò mọ anybody lókè mi, anybody mi lọ́rẹ̀ mi léèyàn mi léèyàn. Mi ò mà léèyàn. Mi ò léèyàn mi ò mọ ẹni kankan.
ọmọ yẹn àmọ́ nípa ẹ̀. Aago mẹ́rin àbọ̀ ló ti wá lórí fíìmù tó ti ń tẹ̀lé ọmọ fún aago mẹ́wàá ní prógrámù fẹ́ bẹ̀rẹ̀. Mo ṣe ń sùn gbà tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ni. Ẹ ṣàánú fún mi, má jẹ́ kí wọ́n pa Naomi fún dọ́dú ọmọ ló jẹ́ fún mi ẹjọ́. Ogun àgbáyé ni Naomi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ gbà mí o. Ẹ gbà mí mi ọmọdé tí mo ti ṣẹ̀. Mi ò máa mẹ́ni tí mo ṣẹ̀ o. Mi ò rí wà lọ́wọ́ báyìí ẹjọ́ nítorí ọlọ́ ìṣàánú fún mi, wọ́n gbọ́dọ̀ mi lọ sọ́gbà ìwọ̀n lánàá. Kóòtù kú fún ọlọ́pàá. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ ṣe ṣe là ń sùn lọ́wọ́ ẹ̀yin èèyàn. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà mi. Nọ́mbà mi ló wà lórí flyer, náà bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà mi. Kí ló ṣẹlẹ̀ láàbù? Àwọn wo ló ń pè? Àwọn wo ló ń pè ní ìdájí wọn ní báyìí ló máa ṣe ṣẹlẹ̀ níbi báyìí. Báyìí ló máa ṣe ṣẹlẹ̀. Ọmọ mi ò tí ì débi prógrámù. Kò tí ì bẹ̀rẹ̀ kọ́kọ́, kò tí ì ṣẹ́ nìtì. Wọ́n ló ti tẹ̀ra wọn pa látago mẹ́rin mẹ́fà àbọ̀. Nígbà tí prógrámù máa bẹ̀rẹ̀ ní 10 a.m. Ayé mi o. Ẹ̀yin wòlíì àgbáyé, ọ̀rẹ́ mi sọ èrò ìfún mi. Bébí ẹ̀yọ́ bí ṣe máa rí fún mi lélẹ̀. Wọ́n ti gbọ́dọ̀ láti àná ọ̀jẹ́ rí. Mi ò máa fojú rọ́mọ mi o. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, Naomi fúnra rẹ̀ àtẹ̀mí àtẹ̀gbọ́n ẹ̀kọ́ àbúrò mi lájọjọ lọ sí police station lọ rìpọ́ọ̀tì. Naomi ló fẹ́ sí alẹ́ ìlọ sí police station lọ rìpọ́ọ̀tì pé ìṣẹ̀lẹ̀ báyìí ló máa ṣẹlẹ̀ owó dẹ̀ detain ẹ̀ láti gbà yẹn wọ́n fi sí detention. Wọ́n sọ sínú cell, wọ́n sọ sínú cell. Wọ́n sọ bàbí sínú cell. Wọ́n lọ pé àwọn èèyàn kan máa interrogate rẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí ò mọ wọ́n lẹ́sẹ̀ tí ò ṣe ẹ̀wọ̀n kò mọ̀ ọ̀daràn wọ́n sọ dá pànìyàn. Lórí ìdájọ́ ọmọ mi tún fẹ́ẹ̀sì kan dákú mọ́ ọmọdé lọ sí police station yàtọ̀ kú ní Nàìjíríà. Ó dákú lọ́gbọ̀nrọ́gbọ́dọ́. Mo bẹ̀rẹ̀ sí kíbi Ọlọ́run jọ ní mo lọ sí ẹwà náà ni mo ṣe ní màkí kọjá èyè mi o. Mi ò máa ń kọjá èyè mi àwọn ọmọ wọ̀nyí lọ́rẹ́ mi ẹ ṣàánú mi ẹ̀yìn èèyàn. Ẹ ṣàánú mi ẹ̀dẹ́rọ̀. Ọlọ́run ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ẹ̀jọ̀ ẹgbà mi. Ẹ̀yin àgbáyé ẹbí amáyé ẹgbà mi. Ọkùnrin àtòbìnrin ẹgbà mi. Onílẹ̀ àtàlejò ẹgbà mi. Ọmọdé àtàgbà ẹgbà mi. Àwọn ọwọ́ mẹ́sì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yí àwọn ẹnìtì nípa Naomi ò mẹ́rìntì nípa ẹ̀. Naomi ò mọ nǹkan kan, kò mọ nǹkan kan fún ara ẹ̀ lórí ìlọ sí police station tó lọ bí tẹ̀lé síbẹ̀. Tó lọ fi sínú sẹ́ẹ̀lì fún ara ẹ̀ lórí ìlọ sí police station. Pẹ̀lú wọ́n tún síìkì. Ó sì síìkì tí mo sì lọ sọ pé wọ́n wà ní police hospital. Ni wọ́n ní pé wọ́n gbé lọ sí kóòtù láàárọ̀ àná. Látàná mi ìfojú rí Naomi. Wọ́n máa jẹ́ rí o, wọ́n ní mi ò lè rí ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi ẹ̀yin ènìyàn ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́, ẹ ràn mí lọ́wọ́, ẹ bá mi bá gbogbo èèyàn sọ. President Nàìjíríà bá mi pè é. Mi ò mọ̀ ọ́, ẹ bá mi pè wọ́n. Ẹ bá mi pe gbogbo èèyàn tó wà lábẹ́ Nàìjíríà tó jẹ́ èèyàn ńlá tó lè bá mi ràn mọ́ mi lọ́wọ́. Naomi ò kì í ṣojú wàhálà ọkọ̀ ṣojú jàgídíjà gan ọmọ tó fúrajà. Wọ́n lọ sọ sínú ọgbà ẹ̀wọ̀n. Ayé mi o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.